mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká jọ wo fídíò yìí ká jọ gbọ́ wáàsí ni àáfàá kan ló ṣe wáàsí kódà orí rédíò ó ní àáfàá yẹn ti ṣe wáàsí yẹn lásìkò tó wá ń ṣe wáàsí yẹn lọ́wọ́ ó wá sọ àwọn ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ìlú Ọ̀yọ́ àti mọ́sálásí ńlá ìlú Ọ̀yọ́. Kí ló ṣẹlẹ̀ nínú fídíò yẹn? Kí ni àáfàá yìí rí tó fi sọ ń tọ́ sọ? Kí gan ni àáfàá yìí sọ? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ nípa ìlú Ọ̀yọ́ Aláàfin náà ni. Màá wá mú èrò àti ìwòye àwọn èèyàn ojú tán fi wo ọ̀rọ̀ tí àáfàá yìí sọ tó pè ní wàsí, ojú táwọn èèyàn fi wò ó, màá mú wá fún yín tí gbogbo wa ò jọ gbọ́. Ẹ jẹ́ n kọ́kọ́ mú wá fún yín ká jọ wò ó ká jọ gbọ́. Lórí gbogbo ẹ̀yin olówó Ọ̀yọ́, ayé yín ti bàjẹ́, tí yín ti ta, ẹ ti dáràn ayé, ẹ ń dààmú, ẹ ti ṣàgbákò, ẹ ti dáràn. Ìsẹ́yìn láti wá rí èèyàn tó wá bá a tún mọ́ṣáláṣí wa ṣe báwọn. Ìsẹ́yìn kò sólówó mọ́ lọ́yọ̀ọ́. Àtẹ̀yìntẹ́ ẹ jogún owó, àtẹ̀yìntẹ́ ẹ ṣiṣẹ́ débi owó náà, ẹ ti dààmú ayé. Inú Ramadan nìkan náà lẹ́ẹ̀mọ́ apolongo pé fẹ́ ṣe Ramadan lecture, ẹ lè má di ẹ̀mí. Ẹ lè má di ẹ̀mí, ó lè jáse mọ́ yín náà lẹ́ ń ṣe yẹn. Ọlọ́run ò lè tẹ́wọ́ gbà ní kéésì. Ó jọ̀rọ̀ ẹ̀rín ni. Ìsẹ́yìn bíbá láti wá rí èèyàn tó ẹ̀sẹ̀ àwọn bá tún mọ́ṣáláṣí wa ṣe lọ́yọ̀ wá bá a. Mo lérò pé ẹ̀yin náà ti rí i, ẹ̀yin náà ti gbọ́. Àáfàá yẹn ó ń jẹ́ ká mọ̀ wípé mọ́ṣáláṣí ńlá ìlú Ọ̀yọ́ ó ti nílò àtúnṣe tipẹ́. Ó ti kí ni o? Ó ti nílò àtúnṣe tipẹ́. Ó wá ń jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n jẹ́ mùsùlùmí náà wà nílùú Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́ Aláàfin, ṣùgbọ́n tí wọn ò rí ti mọ́ṣáláṣí ńlá ìlú Ọ̀yọ́ yìí rò láti pé kí wọ́n ṣe àtúnṣe tó nílò kán bá wọn ṣe sí i. Ó tó wá di wípé ọmọ ìlú Ìṣẹ́yìn, ṣé Ìṣẹ́yìn náà ló pè é? Ó tó wá di wípé wọ́n wá bá wọn dá sí ọ̀rọ̀ mọ́ṣáláṣí yẹn. Bó ṣe wá rí àtúnṣe tó wà ń bẹ̀ yẹn o, pé àjòjì ọmọ ìlú míì ló wá ṣe àtúnṣe yẹn. Kò sí tó burú pẹ̀lú bí àáfàá yẹn ṣe sọ, ṣùgbọ́n pọ̀lọpọ̀ tí àwọn èèyàn wá ń wò nínú ọ̀rọ̀ àáfàá yẹn ni bí èpè tó wá fi ń sọ̀rọ̀ tó fi ń ṣe wáàsí. Bí èpè, ẹ̀yin náà gbọ́, ẹ̀yin náà ti gbọ́. Ewu lè pè tó bá fẹ́ ṣe wáàsí. Ok, pẹ̀lú wáàsí lè tó ń ṣe yìí gan, ṣé yóò tún bọ̀ mú àwọn yẹn yí padà ni àbí yóò tún dákún eléyìí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ gan? Tọ́pọ̀lọpọ̀ ń wò nìyẹn. Ṣùgbọ́n èmi kọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi èrò àti òye tiwọn ni wọ́n fi ṣọwọ́ sí wa. Màá mú wá fún yín tájọ wò tájọ gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mẹ́nu bà ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dami. Oríṣiríṣi ọ̀rọ̀ àti àwuyewuye ló ti ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Lórí kíni? Lórí bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe àtìlẹ́yìn, bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìpolongo àtìlẹ́yìn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó sì tún sọ jáde lẹ́nu wípé ẹni tó bá ní kó wọn mọ̀ ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti wọlé ààrẹ ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀-èdè Nàìjíríà, tó bẹ̀rẹ̀ sí ṣépè fún irú àwọn tó bá ní kó wọn mọ̀ ṣàtìlẹ́yìn fún Bọ́lá Tinubu. Oríṣiríṣi ojú làwọn èèyàn fi ń wò ó, oríṣiríṣi ìwòye làwọn èèyàn fi ń gbé e. Báwọn kan ṣe ń wò wípé kílẹ̀ tó fẹ́ kí olóyè Sunday Ìgbòho ṣe tí ò bá sí lẹ́yìn tó ṣe yìí, kí lẹ fẹ́ kó fẹ́ fi san ẹ̀san oore fún Bọ́lá Ahmed Tinubu? Ṣe bẹ́ẹ̀ nìkan ló rán
ló lè kúrò nílùú bàbá rẹ̀. Ẹnìkan náà ló sì tún pé ọyá máa bọ̀ nílùú bàbá tá a ti bí ọmọ rìn mọ́ yan, kí wàá lẹ wá lérò pé yóò fi san ẹ̀san fún ẹni tó ní ọyá máa bọ̀ nílùú bàbá tá a ti bí ọ wá máa rìn wá máa yan. Tí olóyè Sunday Igboho bá ń ṣe bó ṣe ń ṣe yẹn, pé kò yẹ kó jọ wá lójú, kò sì yẹ kó yà wá lẹ́nu, torí pé ẹ̀san tàbí oore lóore wọ́tọ̀, yẹ kí n sọ báyẹn, pé ni olóyè Sunday Igboho ń ṣe. Bẹ́ẹ̀ lára àwọn míì náà tí wọ́n ń sọ wípé ọ̀dàlẹ̀ ò ní olóyè Sunday Igboho, pé ìgbà wo sígbà wo kò yẹ tí olóyè Sunday Igboho bá kàn tiẹ̀ wá ṣe bó ti fẹ́ máa ṣe yìí, pé ó yẹ kó jẹ́ kí ilẹ̀ ta díẹ̀ sí àkíyèsásìkò ló yẹ kó máa ṣe irú tí ń ṣe yìí. Tó bá kàn tiẹ̀ fẹ́ máa ṣe gan, kò yẹ kó máa jẹ́ àṣehàn pẹ̀lú bó ṣe ń ṣe yìí. Èrò àwọn èèyàn papọ̀, èrò àwọn èèyàn ó sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn, lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bí mo ṣe máa ń sọ lórí ìkànnì yìí, pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀, ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni a fi máa ń wo ọ̀rọ̀, bá a ṣe máa ń wo ọ̀rọ̀ kì í rí bákan náà. Bẹ́ẹ̀mi ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín, ojú tẹ́yin náà fi wò ó lè yàtọ̀ sí tẹlòmíì, bọ́lọ́ ṣe dálé ayé nìyẹn. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ lórí bí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bó ṣe bẹ̀rẹ̀ sí í ṣe ìpolongo àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kódà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í ṣe àfiwé olóyè Sunday Igboho àti Nnamdi Kanu pẹ̀lú Sowore. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àgbéyẹ̀wò ṣe àwọn méjèèjì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n bẹ̀rẹ̀ sí í gbéra wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn, pé táwa ni a lè pè ní àjìjàgbara lóòótọ́ àti lódodo nínú olóyè Sunday Igboho, nínú comrade Sowore, nínú Nnamdi Kanu. Ṣùgbọ́n síbẹ̀ náà ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi ń wò ó. Ẹ jẹ́ kí n mú wá fún wa kájọ wò kájọ gbọ́. Imam Jimoh àwọn ní ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú dáadáa ká má bàa jìn sọ́fìn àwọn ọ̀tá wa. Ọmọyẹlé Sowore ọmọ Yorùbá ni Sunday Adéyẹmọ ọmọ Yorùbá ni àwọn méjèèjì, ògo Yorùbá ni wọ́n jẹ́. Èmi ọmọ ẹnìkankan nínú wọn o, àwọn náà ò sì mọ̀ mí, ṣùgbọ́n Ọlọ́run fún mi láǹfààní láti mọ ohun tí wọ́n ń jà fún. Olóyè Sunday Igboho ń jà fún ìyà tó ń jẹ ìran Yorùbá látọwọ́ àwọn ẹ̀yà kan. Olóyè sì ti rò pé àwọn ẹ̀yà yìí ni alágbára Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀, bí ọmọ Yorùbá sì jáde láti du ipò wọn ò ní gbé fún un, ló jẹ́ kí olóyè Sunday Igboho máa pariwo pínpín orílẹ̀-èdè. Ṣùgbọ́n nísinsìnyí tí Ọlọ́run ti ní kí Yorùbá gba ìjọba, ṣé kí olóyè Sunday Igboho tún máa tako ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ ni? Gẹ́gẹ́ bí Imam Jimoh bí wọ́n ṣe sọ tiwọn nìyẹn. Honorable Ọlálérè John Ọpẹ́yẹmí àwọn ní Sowore is not olóṣèlú. Oyèyẹmí Akínwálé àwọn ní Mr. Fẹ́mi Mr. Kinikan, I'm also agree with you. Okay, wọ́n reply sí ọ̀rẹ́ lómìn. Wọ́n ní Mr. Fẹ́mi, I'm also agree with your suggestions. You are very, very correct. Sowore act as opposition party because he contests for the Nigeria president, but nobody vote for him. That is why he face role of opposition in Nigeria politics. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Akínwálé nìyẹn. Akínkúnlé Adébùsóyè àwọn ní Sunday Igboho is not turning back o. It's because the president is from Yoruba. That is why he has said they block the man account. How many of you give his family 100 naira to support them? Why are you compare Sowore with Igboho? Ọláfẹ́mi Fẹ̀mọ́ nígbà tí wọ́n gbé wanted sí orúkọ Ìgbòho àbí nígbà tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n ní Kútọ́nù, èló ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí fi ran mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́, èló lẹ lọ dá fún mọ̀lẹ́bí rẹ̀? Ẹ wá fẹ́ máa bú olóyè Sunday Igboho nígbà tí
ó lóun faramọ́ ìjọba Bọ́lá Tinubu tó sì jẹ́ pé òun ló ní kó máa bọ̀ padà sílùú bàbá tá a ti bí okay. Comrade Dele àwọn ní you are a man like him if you can do half of what he did I will listen to you please. Fákẹ́ Òjó àwọn ní kì í ṣẹjọ́ aráàlú ìpọ́njú tí kò sí ti kó sí wọn lọ́pọlọ àwọn aráàlú mọ̀ pé òtítọ́ tí àwọn kò sọ ló ń fi ìyà jẹ wọ́n tí wọn kò fi ní òmìnira kí Ọlọ́run bá mi wà pẹ̀lú Ọmọyẹlé Sowore nítorí ìjà tó ń jà fún mẹ̀kúnnù ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ̀kúnnù tó ń bàjà wípé kó tẹríba fún àwọn olóṣèlú. Sunday Igboho ó mọ tó yẹ ló jẹ́ kó ṣe eléyìí tó ṣe yẹn ọ̀rọ̀ kù sọ́wọ́ ẹ̀yin òpònú. Abọ́dúnrin Jùmọ̀kẹ́ wọ́n ní ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ní gbogbo yín o ẹ má ti Sunday Igboho láti pa nígbà tó ṣẹlẹ̀ ṣebí ẹ̀yin lẹ júwe agbára rẹ̀ fáwọn ìjọba ẹ tún ti fẹ́ mọ́ bá bọ̀ báyìí ẹ fi olóyè Sunday Igboho lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó ṣe ohun tó bá mọ̀ kó tọ́ láti ṣe. Gẹ́gẹ́ bí ìwòye àti èrò àwọn èèyàn òun náà ni ẹ gbọ́ tí a mú wá fún yín yẹn tí wọ́n fi ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Igboho nípa bí olóyè Sunday Igboho ó ṣe bọ́ síta tó bẹ̀rẹ̀ sí kéde àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti dìbò wọlé gẹ́gẹ́ bí ààrẹ lẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni ìwòye tiyín kí ni èrò tiyín lórí àwọn ìgbésẹ̀ tí olóyè Sunday Adéyẹmọ Igboho tó ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé èrò kí papọ̀ ìwòye kí papọ̀ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nílùú ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní abala tibẹ̀ yẹn. Ohun tí àwọn èèyàn ń sọ tí wọ́n ń wí nípa wáàsí tí mo kọ́kọ́ mú wá fún yín níbẹ̀rẹ̀ yẹn tí àáfàá kan ṣe nípa mọ́sálásí ìlú Ìwó tí ó nílò àtúnṣe tí wọn ò sì rí ọmọ ìlú Ọ̀yọ́ kankan láti bá wọn dá sí i tó wá jẹ́ pé ọmọ ìlú míì ló wá bá wọn tún mọ́sálásí ọ̀hún ṣe. Kí làwọn èèyàn ń wí kí ni àwọn èèyàn ń sọ ẹ jẹ́ ká gbọ́. Adéníkẹ́ Ajímàtì wọ́n ní ṣe bí ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan àwọn oníyẹ̀yẹ́ ẹ jáde síta kẹ́ lọ wo àrà tí ọba Ọ̀nìrìṣà dá kiri ìlú rẹ̀ àti àwọn ìlú tó kù ká má sọ pé Aláàfin ni kẹ́ máa sọ pé Aláàfin ni olórí gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire kí ìlú rẹ̀ má ní ìdàgbàsókè ẹyọ kan ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin olórí aládé. Láńrè Àlàbí wọ́n ní ṣé ìwọ tó ń sọ̀rọ̀ yìí ò lè fi owó ara rẹ tún mọ́sálásí ṣe ni àbíwọ náà mọ̀ ṣe owó ṣe. Dáre Ògúnwùyí wọ́n ní ó lágbára o iṣẹ́ ti já ohun tẹ̀ ń tà ti ń tán ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ tí ì rí nǹkan kan ẹ̀yin ará Ọ̀yọ́ tẹ̀ mọ́ ń tọ́kàn okay. Solo Animasa wọ́n ní this is one of those olórí burúkú àfáà tá à ń sọ ní Nàìjíríà. Solo Animasa wọ́n ní kí ló dé tí àwọn ìgbìmọ̀ àfáà kò lè dá owó tún mọ́sálásí ṣe tipátipá ni kí àwọn àfáà tọ́rọ̀ bákan náà ó dá owó jọ kí wọ́n tún mọ́sálásí ṣe àbí ṣe dandan ni kí aráàlú bá yín tún ṣe ni. Akínníyì wọ́n ní èpè ni àáfàá yìí ń ṣe kì í ṣe wáàsí ṣé èpè ni àwọn àáfàá fi ń ṣe wáàsí báyìí ni àbí kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àáfàá yìí okay. Adélẹ́yẹ Akeem wọ́n ní wáàsí kọ́ ni eléyìí o wáàsí kọ́ ni eléyìí ń ṣe ọ̀rọ̀ burúkú ní sọ lẹ́nu. Tàlàbí Ojú Àánú wọ́n ní àáfàá ló máa sọ bí ẹni tí ó ní owó rẹ̀ bí yóò ṣe ná àbí láàrin ẹ̀yin mùsùlùmí ṣé ọ̀rọ̀ yìí mú ọpọlọ pípé wá báyìí pẹ̀lú èpè tí ẹ̀ ń ṣẹ́ fún àwọn tí Ọlọ́run bùkún ní ìlú Ọ̀yọ́ Aláàfin àáfàá kí ló mú ìwọ náà tí o fi lè lówó ọwọ́ rẹ
láti fi tún mọ́sálásí ṣe. Mi ò rò wípé alárùbáríkà ènìyàn kan wà nínú ẹbí àáfàá yìí ṣá. Àwọn ará Ọ̀yọ́ ti gbọ́n, wọ́n ti mọ̀ wípé olè ọ̀lẹ alọ́nilọ́wọ́ gbà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àwọn àáfàá. Láti ọ̀rọ̀ ẹnu eléyìí ti fi hàn bẹ́ẹ̀. Òwe àwọn àgbà ló ní kí olójú kòkòrò kí ó máa lọ sí ilé ahun. Díẹ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lórí wáàsí tí àáfàá yẹn ṣe tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn, òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn tí ẹ ti gbọ́ yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò, kí ni ìwòye ti yín lórí ọ̀rọ̀ tí àáfàá yẹn sọ tí ó bẹ̀rẹ̀ sí í ṣépè fọ́pọ̀lọpọ̀ àwọn olówó nílùú Ọ̀yọ́ Aláàfin lórí bí wọn ò sì bá wọn dá sí àtúnṣe mọ́sálásí ìlú Ọ̀yọ́ tó nílò àtúnṣe, tó wá jẹ́ pé àwọn èèyàn láti ìlú míì ni wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ mọ́sálásí yẹn, ni wọ́n bá wọn tún ṣe. Ẹ fi èrò àti ìwòye ti yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o, lágbára Adẹ́dàá. Ẹ ṣé, àdúpẹ́, àmọ̀rírì yín. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀, ó lè káàkiri àgbáláyé, ó lè rìn jìnnà dáadáa. A wà lórí Facebook, a wà lórí TikTok, a wà lórí YouTube. Lórí Facebook Ọ̀tàsánsán TV, lórí TikTok Ọ̀tàsánsán TV, lórí YouTube Ọ̀tàsánsán TV, lórí Telegram Ọ̀tàsánsán TV, lórí Instagram Ọ̀tàsánsán TV, lórí Twitter X Ọ̀tàsánsán TV. Òun náà ni ẹ ti máa bá wa pàdé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.